Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ mà ńlẹ́ o nílé lóko ẹ̀yin èèyàn wa wípé etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, bákan náà ojú tẹ́ fi ń rí wa ò ní fọ́. Gbogbo ọmọ Yorùbá ẹ jáde kẹ́ ẹ wá tún gbọ́ bó ṣe ń lọ o. Ó ti di inú fún àyàfu oníkálukú igbá afẹ́wé, oníkálukú ti jápa, kò sẹ́ni tó lè dúró mọ́ ọ̀ọ́bì. Ṣèbára nǹkan tá à ń sọ náà lẹ ti ń rí. Ẹ wá wo bí Fúlàní ṣe lé wọn pa o. Bẹ́ẹ̀ ni Fúlàní lé wọn pa, àwọn ará ìlú ti di jílójíló eré ìgbé àfẹ́wé tá ń fẹ́ kú. Oníkálukú jápa ní o. Fúlàní ti gbalẹ̀ o, ó ti gba Benue State mọ́ wọn lọ́wọ́ o. Bẹ́ẹ̀ ni thousands of residents flee Benue State community over constant admin attack. Bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí wípé ọ̀gọ̀lọ́gọ̀ àwọn ará ìlú ti fìlú lẹ̀ o. Kódà ọlọ́jà ti fọjà lẹ̀, onílé ti filé lẹ̀, oníkálukú ò lè gbélé mọ́. Fúlàní ti gbàjọba. Ó yà yín lẹ́nu. Fúlàní ti lé everybody wọgbẹ́. Ojú everybody ti bó. Fúlàní ti fẹ́ pawọ́ tọ́. Àwọn ará Benue ti jápa. Mo dẹ̀ mọ̀ pé tọ́ ọ̀bá múra wọ́n sì máa gba Benue yẹn pé lọ́wọ́. Ẹ wo Yorùbá nation la fẹ́ ṣe bí ìlànà tá a fi ń pariwo nìyẹn. Benue nìyẹn o, ẹ wo bó ṣe ṣe, ẹ wo àwọn gúlọ́gọ̀ èèyàn tó ṣe. Ó ti di olórí dorí ẹ̀ mú. Ó ti di olórí dorí ẹ̀ mú o, kó má lọ gbọ́ gbàgbós. Ó ti di ìgbé àfẹ́wé tá ń fẹ́ kú. Ọmọ Yorùbá ẹ wo ẹja ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹja gbọ́n táwọn èèyàn sùn. Bẹ́ẹ̀ ni kọjọ́ kọ́ wa orí tó bá máa yá ń sìn. Ẹ kọ̀ déédé gbọ́ pé ilẹ̀ Benue àwọn mùsùlùmí ló ń darí ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ kọ̀ gbọ́ pé àwọn mùsùlùmí ló ń darí ẹ̀ ni tó yẹ pé kò ní sí nǹkan kan tó máa ṣe sí mọ́. Nítorí pẹ̀lú nǹkan kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kò sẹ́ni tó bá dúró. Àbí ìbéèrè tèmi ni pé ṣé ẹ rò bóyá Kristẹni nìkan ló ń pa ni? Ṣé ẹ rò bóyá Kristẹni nìkan ló ń pa ni? Mùsùlùmí gan wọ́n ń pa. Ṣé ẹ rí ìkan ló jẹ́ kí ó ní ó dìgbà tá a bá tó yọ ẹ̀yà ìjà ẹlẹ́yàmẹ̀yà ìjà ẹlẹ́sìn mẹ́sìn tá a bá tó yọ ìgbà yẹn la máa tó mọ̀ wípé gbogbo ìlú ló ń jẹ̀yà. Ìgbà yẹn la máa tó mọ̀ pé gbogbo wa là ń jẹ̀yà. Eléyìí ń ṣèjà pé ẹ̀sìn lélẹ̀ bó ṣe ń ṣe ìjínigbé bẹ́ẹ̀ lọ́nà àwọn agbésùnmọ̀mí ń dá gbogbo ẹrù. Àwọn agbésùnmọ̀mí ti wá bá débi Benue. Eléyìí ń ṣọ̀rọ̀ ẹ̀sìn mọ́ o, ó ti dìjà gbogbo ìlú. Oníkálukú ti wá wà ní inú fu àyàfu lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣé bàdẹ̀ ṣe máa wò rèé? Àbí ṣé bá ṣe máa wò rèé? Pẹ̀lú gbogbo báyẹn máa ń pariwo Benue warriors. Benue jápa o nígbà tí wọ́n rí ogun Fúlàní. À ń pariwo fún yín títí pé ẹ jẹ́ á ronú, ṣé n tó kàn lélẹ̀. Bẹ́ẹ̀ ni kọjá pé ọlọ́pàá sójà DSS ó ní ẹ̀ẹ́dẹ̀ ní rí kankan ṣe sí, ẹ ò rí kankan ṣe sí. Ṣùgbọ́n tó bá pa màálù 3 nínú màálù àwọn Fúlàní, ẹ máa wò bóyá prison break ló fẹ́ ṣe ni. Ẹ máa wò bó fẹ́ ṣe season 4 prison break jáde ni. Ní ìṣọwọ́ bó ṣe máa da gbogbo ẹrù, ní ìṣọwọ́ bó ṣe máa pa àwọn ènìyàn tí ó dẹ̀ jẹ́ pé ìkọ̀kọ̀ ò ní tẹ̀yìn ẹ̀ bọ́ta. Ẹ wá wò ó, wọn ò pa màálù o, wọn ò ṣe anything o. Ẹ wá wo nǹkan tó sọ ọ̀rá ìlú dà. Ẹ wo nǹkan tó sọ ìlú dà. A sọ fún yín pé Fúlàní ló ní ìlú yìí. A sọ fún yín wípé àwọn Fúlàní ti darí ìlú. Ẹ jẹ́ ká gbára wa. Ṣé bá ṣe máa wòrè tó dẹ̀ jẹ́ pé wọ́n máa ṣe wá bó ṣe wọ́n máa ṣe wá níṣẹ́ ẹrú. A ò tẹ̀ ní ìlú kankan ṣe sí. Ẹ wo bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́ yé wa ó ní ẹ má dá wọn lóhùn. Ó ní nígbà tí ò ti délé wọn, tí ò ṣẹ bí wọn, kálẹ̀ bí wọn kan pẹ̀lú àwọn tó ń lé kìtìkìtì. Bẹ́ẹ̀ ni tí ó bí wọ́n ti gbókú ọmọ ìkan lọ bá ń lé, wọ́n máa wọ́ ojútùú sí. Àìmọye
ọ̀rọ̀ ilẹ̀ yìí àfi ká fi ẹnu ká dákẹ́. Tó bá yẹ pé wọ́n ti pa kan lára àwọn ọmọ wọn sìn, ẹ máa rí pé ojú wọn máa là. Ẹ wo gbogbo ẹ̀ à ń pariwo pé Yorùbá nation ẹ jẹ́ á gba ara wa. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìbò fún APC, àbájáde APC rèé o. We never see anything. Wọ́n lábàjáde APC rèé. And tá a bá sì múra, wọ́n á ṣe jù báyìí lọ. Bẹ́ẹ̀ ni o, àbájáde wọn nìyẹn o. Àbájáde wọn nìyẹn. A ti wá di ohun tó jẹ́ pé oníkálukú wá ń gbé ní inú fún àyàfu. Oníkálukú ti wá ń gbé ní ìbẹ̀rù. That's it. Welcome to Nigeria. Welcome to Nigeria. Níbi tó jẹ́ wípé Fúlàní á ti pààyàn àtúndúró. Ṣùgbọ́n tí èèyàn bá wá pa Fúlàní, ikú ni. Àbí? Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó wá ó ní àṣẹ rí ìjọba Nàìjíríà gan-an ló ń pa àwọn ènìyàn yìí. Bẹ́ẹ̀ ni torí wọ́n gba ìbọn lọ́wọ́ àwọn èèyàn, wọn ò kó ìbọn lé wọn lọ́wọ́, ṣùgbọ́n àwọn Fúlàní lè gbébọn rìn. Ṣùgbọ́n àwọn Fúlàní lè gbébọn rìn. Agbésùnmọ̀mí 10 lásán ó lè wó odidi ìlú kan. Tó dẹ̀ jẹ́ wípé pẹ̀lú ìbọn pẹ̀lú irinṣẹ́ ni ó dẹ̀ máa ta gbogbo ìlú ẹrú. Ṣùgbọ́n Nàìjíríà wọn ò gbébọn lé wọn lọ́wọ́ dé wọ́n fẹ́ fi defend ara wọn. Tó bá gàgà kábọ̀ ìléwọ́ ọmọ lọ́wọ́ lásán, ìbọn kó. Tó bá ka ọmọ lọ́wọ́ lásán, ó máa explain tire. Báwo lẹ ṣe fẹ́ defend ara wọn? Báwo lẹ fẹ́ defend ara wọn against Fúlàní? Ẹni tó wá tún wá gàgà defend ara ìyẹn Sunday Jackson náà, wọ́n tún dájọ́ kú fún ni. Àbí? Ẹ wá sọ bí ó ṣe jẹ́ wípé orílẹ̀-èdè favour wa. Kí ló tún kù bọ̀? À ń pariwo pé ẹja agbára wa, ẹja agbára wa. Ẹ̀rọ bóyéré ni okay, they play. Bẹ́ẹ̀ ni o, they play. Nítorí tẹ́ ẹ bá múra, àfàìmọ̀ kan máa pa anybody. Àfàìmọ̀ kan máa pa anybody. Orílẹ̀-èdè tó jẹ́ pé àwọn Fúlàní nìkan ló lè léèyàn pa. Ló lè lé àwọn ará ìlú, ṣùgbọ́n àwọn ará ìlú ò gbọdọ̀ dánrú ẹ̀ wò. Ẹ̀wọ̀n ikú ni. Àbí? À ń pariwo fún yín pé Yorùbá Nigeria is now a useless country with useless politicians. Tó yẹ la ṣe ń pariwo pé ẹja dìde, ẹja agbára wa. Yorùbá nation ló lè ṣe é. Òmìnira ilẹ̀ Yorùbá òun la fẹ́. Gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ má sùn, ẹ má sùn. Bẹ́ẹ̀ ni ẹ má sùn. Nítorí wípé ogun ti dé o. Ogun ti dé. Mi blame àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fẹ́ dúró lé nítorí ìbẹ̀rù bojo ikú yìí náà ni. Bẹ́ẹ̀ ni ìbẹ̀rù bojo ikú ni náà. Ẹ rí South Africa wọn ò níwà wèrè báyìí tó yìí. Tí wà yìí náà ni. Ẹ wo ẹ̀yin yá mi, bàbá mi bá mi like. Ẹ share. Ẹ subscribe. Ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yàwó èèyàn lọ́tí ló sì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ la fi ń sọ fún yín pé àwọn máa bẹ ọ̀bẹ ẹni bẹ́ẹ̀ ṣú àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà. Gbogbo ẹni tó bá láwọn ní dé, ó máa láwọn ní dé bá ó dàbọ̀.